Bàbá wa MC Oluomo awuyewuye tó ń lọ lọ́tùn lósì òun lèmi ọmọ yín wá láti wá clear ear fún pé kí gbogbo yín listing kẹ́sì gbọ́. Àwọn àgbààgbà ti pe MC wọ́n dẹ̀ ti bẹ́ MC sọ̀rọ̀. MC dẹ̀ ń jẹ́ kó yé wa pé òun ò mọ̀ kankan nípa kọ́ tó dẹ̀ já sí wípé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ. MC ò lè sọ pé inú òun ò dùn sí Yorùbá nation. Ó dẹ̀ jẹ́ kó yá àwọn tó pè pé gbogbo program tó ń ṣe pápátá inú wọn dùn sí. Ẹjọ́ èèyàn má jẹ́ kán lo divide and rule for anybody wa. Program tó wà nílẹ̀ tẹ́ ń wo divide and rule náà ń lò. Ẹjọ́ ẹja mẹ́nu kóònù divide and rule ká mọ́kàn kóònù divide and rule. Ní àná MC àti Chief Sunday Igboho wọ́n sì pera wọn tó ń ṣe fàájì tó ń sọ̀rọ̀ lórí fóònù. Mo fẹ́ kẹ́yìn èèyàn wá mọ̀ gidigidi. Ṣẹ́rẹ́ tó pe màmá wa àti Dara Top Show lórí show. Ó ń wá gbajúmọ̀ ni lára àwọn tí ìyà ń jẹ wọ́n, àwọn tí wọ́n ní sùúrù jẹ ọ̀rọ̀, àwọn asáréwá, àwọn òpònú elébi Yorùbá, àwọn náà pe Sister Dara Top Show níjẹta. Wọ́n ń wá gbajúmọ̀ MC ni. Wọ́n ò dẹ̀ lọ sọ́dọ̀ MC pé ìyà ń jẹun kẹ́ MC lóhùn ò rí wọn. Ìtó bá ti lọ síbẹ̀ tó ní ìyà ń jẹun tẹ́ MC lóhùn ò rí, definitely ẹ lọ check ẹ̀. Ìwọ ọwọ́ ò dáa. So má wá wo ti ayé ẹ tó ti bàjẹ́. Kó máa wo bó ṣe máa ba ayé èèyàn kan jẹ́. Please, ṣẹ́rógun divider rule tẹ máa ń lò yẹn kò sáyè yẹn mọ́ o. Yorùbá ti gbọ́n because a ti gbọ́n láti ilẹ̀ wá. MC ṣe gbá oníkan máa wá sóko oníkíní kan ìgbà wo ẹfẹnẹrẹ nílẹ̀ o àtijọ́ àti mú ẹ̀ ló ń bá ká o. Ṣé MC gan sọ fún ipò òun fẹ́ jà ni? Ṣó lówó máa ń fẹ́ jà ni? Ṣé olówó máa ń jà? Àwọn tó ń pariwo àwọn ò fẹ́ Yorùbá nation, ò fẹ́ Yorùbá nation. Ṣebí torí pé wàhálà tó wà lẹ́yìn ẹ̀ náà ń sá fún tí ò dẹ̀ sí wàhálà kankan, nǹkan tí ò yé wọn nìyẹn, tó yẹ ká máa jẹ́ kó máa yé wọn. Pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́ọ́rọ́wọ́ la máa pín, wọ́ọ́rọ́wọ́ ní tùbínùbí ní round table la máa ti jókòó. Yorùbá máa jókòó, Hausa máa jókòó, Igbo máa jókòó, Middle Belt máa jókòó, Hausa máa jókòó. Tóní káàkú máa dẹ̀ sọ opinion tiẹ̀. Reason tí mo fẹ́ fi lọ. Kò dẹ̀ sẹ́ni tó ní kí Nàìjíríà má jẹ́ Nàìjíríà. Nàìjíríà ló bò Nàìjíríà tó gẹ́gẹ́ bí ọkọ̀ gbogbo tribe tó wà nílẹ̀ Nàìjíríà. Orúkọ tó ń pè ní Nàìjíríà tẹ́mi mọ̀ sí jẹ́ ọkọ̀. Nàìjíríà jẹ́ ọkọ̀ Middle Belt, ó jẹ́ ọkọ̀ Hausa, ó jẹ́ ọkọ̀ Yorùbá, ó jẹ́ ọkọ̀ Igbo, ó jẹ́ ọkọ̀ Biafra, ó jẹ́ ọkọ̀ iPod. Gbogbo bí language yẹn ṣe lọ tún ní Nàìjíríà jẹ́ ọkọ̀ gbogbo wọn.
bọ́ gbogbo wa ti ń jowó ara wa. Yorùbá ń jowó Igbo, Igbo ń jowó Hausa, Hausa ń jowó Middle Belt. Yorùbá dẹ̀ wá wò pé wàhálà ti pọ̀ jù wó, ilé orogún ti sú mi, ẹ jẹ́ kí n lọ dáwà kí n kọ́ àwọn ọmọ mi. This is a very simple analysis tí mo lè ṣe fún yín. Orúkọ tó ń pè ní Nàìjíríà, èmi ẹ jẹ́ ká rí gẹ́gẹ́ bí ọkọ. Yorùbá jẹ́ ìyàwó, Ipo jẹ́ ìyàwó, Middle Belt jẹ́ ìyàwó, Hausa jẹ́ ìyàwó. Ṣé ti rí ìyàwó tí Nàìjíríà nìkan fẹ́ báyìí? Now Yorùbá wá decide pé ẹ wo ibi tí mo bá dé pẹ̀lú ọkọ mi ó ti sú mi, mi ò rí nǹkan kan achieve. Mo fẹ́ kọ́kọ́. Ṣé bó wà láti ilẹ̀ pé tí relationship ọ̀bá wọ̀ kó ní ká kú máa lọ tiẹ̀. Ìjà ò sí ń bẹ̀, kò sẹ́ni tó fẹ́ jà. Sunday Igboho sọ fẹ́ anybody pé alágbára lòun pé òun fẹ́ bẹ́yàn kan jà. Awareness ló lóun fẹ́ wá ṣe. MC ò dẹ̀ sọ pé kí Sunday Igboho má wá ṣe awareness because Yorùbá lẹ́mc, Yorùbá ni Sunday Igboho, ọmọ orísun kan náà ni wọ́n. MC olóhùn fẹ́ ṣe lọ sọ́yọ́ ń sí kí Sunday ní kó má wá, kí ló fẹ́ mú tó má ní kó má wá sílẹ̀ bàbá ẹ̀. Sunday òdẹ̀lẹ̀ lóhùn bọ̀ lẹ́kọ̀ọ́ kẹ́mísí máa ní kó má wá, kí ló mú tó má ní kó má wá sórí ilẹ̀ bàbá ẹ̀. Torí ọmọ bàbá kan náà, ọmọ ìyá kan náà ni wọ́n. So in this case, ẹ tẹ́ láti mọ̀ wípé MC ò ní problem pẹ̀lú anybody. So ẹ̀yin ọmọ Yorùbá tàtà, tá bá rí ẹnìkan tó ń wá gbajúmọ̀ láti ibì kan tó fẹ́ create scene, ẹ sọ fún pé kò sọ́nà ńbẹ̀ kó padà lọ síbi tó ti ń bọ̀. Tá bá dẹ̀ níbi kan tó ti lọ gbó lọ́wọ́ politician kan, torí àwọn politician mọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣe, tán bá ti wò pé wájú òṣèlú yẹn wọ́n á kàn pé èèyàn kan ni wọ́n á ní gbà lọ parọ́ mọ́lẹ̀ kó pa kó dàárín wọn rú. Àwọn ọmọ Yorùbá dẹ̀ ti gbọ́njú, kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ mọ́. Tí o tó bá fún èèyàn kan lówó ńsìn, wọ́n á gbà á lọ́wọ́ ẹ̀, wọ́n á nà jẹ. Kò sẹ́ni tínú ẹ̀ dùn sí nǹkan tó ń lọ nílùú yìí o. MC ò lè sọ fún yín pé inú òun dùn. Koko Zaria Zagaza kò lè sọ fún yín pé inú òun dùn. Torí tí wọ́n sì bá fẹ́ rí ọmọ ẹ̀ ń sìn, ó gbọ́dọ̀ lọ book ticket kó fly lọ sí abroad.